ọjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí tó di wípé wọ́n ní Jaqmal Asai lójútì ó sàrífín ó ṣe báyìí Hamasa ló gbé mi ń jọ náà kí Hamasa ọ̀hún ni wípé àfáà wa ni wọ́n sì ń wọ́ lọ yìí àfáà wa ni wọ́n ń wọ́ ẹsẹ̀ wọn títí kúrú yìí a sì ń pé kéwu Ádámà láké ọmọ Ádámà ni wọ́n sì ń wọ́ lọ yìí níjọ́ náà òun lọ fà á tí mo fi dìde àmọ́ mo dìde ọ̀hún làákàyọ̀ méke kò jẹ́ mà wípé ó yẹ kí n ṣàyàfi àwọn kan àbí kí n gé àwọn kan ibi ayébẹ́ gbogbo gì agéyìí ni ìjọ méke lọ́fà wọ́n wá ṣe tán mo regret ẹ̀ mo sì bẹ̀bẹ̀ mo tọrọ àforíjì dáadáa bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi tọrọ àforíjì mo sì máa bọ́lọ̀ ní foríjì mi èmi náà wá ń bọ́lọ̀ ń dámájẹ̀ mú pé irú ẹ̀ ò ní ọ̀hún àbáwọn ọ̀tọ̀rọ̀ àforíjì ọkà àwọn àtọ́lọ́hun tó níwọ̀n àti iṣẹ́ Ádámà àtọ́rọ̀ àwọn ọ̀tọ̀rọ̀ àforíjì. jọmọ ibi tẹ́mi fẹ́ lò níbi fídíò yìí òun lèmi gbé wá ìkọlọ́ndà kankan sọ wá Afa Jaqmal ọlọ́run bá wa ṣe dáadáa fún yín àti ẹ̀rí pẹ̀ tí ń change náà wàláì àfẹn tí ó bá parọ́ ló kù ẹ̀ tí ń change kẹwàá change délẹ̀ àmọ́ bàbá onílé rẹpẹtẹ alábòsí ni wọ́n ẹ̀ ń ṣe àgbà tólé wàláì ẹ̀ lè tólé èmi ti sẹ́ǹsì àbò èmi kò sí bó ṣe lè dàgbà èmi wàláì mi ò ń ṣe àṣà o mi ò ń ṣe àṣà bọ̀ tó bá ti sẹ́ǹsì àbò sínú ọ̀rọ̀ ẹ báyìí wàá kan àbùkù lọ́wọ́ mi ni alábòsí ni ẹ̀yin tí ẹ lè jáde kẹ́yìn wá máa ń sọ pé àwọn tọ̀hún ò bẹ̀bẹ̀ tẹ́ bá ń dá wàhálà lẹ̀ tẹ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ ń dá wàhálà lẹ̀ ẹ̀ ní mọ̀gbà yẹn wọn bẹ̀bẹ̀ eléyìí tẹ́ àbòsí tẹ́yìn ṣe pẹ̀lú chief imam Nàìjíríà ẹ̀yin ti bọ́ta ẹ̀yin ti bẹ̀bẹ̀ mo mọ̀ pé chief imam Nàìjíríà ó jẹ́ chief imam lórí gbogbo wa ni agége yín tẹ́ ń ṣe kíní tẹ́ ń wà lábẹ́ tẹ́ sásábẹ́ 1% ló jẹ́ lábẹ́ Nàìjíríà kódà kò tó 0.00.1 nínú gbogbo Nàìjíríà yìí ẹni tó wá jẹ́ chief imam Nàìjíríà yẹn òun lè ṣàbòsí fún sẹ́yìn bọ́ta ṣe bẹ̀bẹ̀ lórí ẹ̀ mo béèrè lọ́wọ́ yín sẹ́yìn ti bọ́ta ṣe ti bẹ̀bẹ̀ pé kó má bínú àmọ́sà ló gbẹ̀yìn náà ẹ ti ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe ẹ̀yin àgbàlagbà dẹ̀ níyín àgbàlagbà òun náà ló jẹ́ kẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí yẹn èèyàn ń try láti wá ọ̀nà àtúnṣe ìyẹn Jaqmal ẹ̀yin tún rú sí lábẹ́nu ṣé bàgbàlagbà ṣe máa ń ṣe lẹ́sìn ṣe ẹ̀yin gan ẹ wà lára àwọn tó ń dalé Sheikh Adamu ẹ̀ ń ṣèyàn rí ẹ̀yin tẹ́ mọ̀ dá wàhálà lẹ̀ ẹ̀ mọ̀ sọ̀rọ̀ táwọn èèyàn bá fún yín lésì ẹ̀ mọ̀ sásọ́ndà Sheikh Adamu pé Sheikh Adamu wọn fẹ́ wo Sheikh Adamu kìíní gbogbo àwọn tó ń àtàkì Mudiru látọjọ́ yìí ta ló gbọ́ tó ṣépè fún Sheikh Adamu ìyẹn ló fún mọ̀ pé personality tí wọn ó yàtọ̀ sí personality Sheikh Adamu tẹ́yìn bá ṣe wọ́n wọn ó gbé ṣépè ní wọ́n sì mọ̀ sàdúrà fún Sheikh Adamu kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe wọ́n ṣe rí ẹ̀yin ọmọ mọ̀rìkàsí ẹ lọ sọ́ra yín àwọn àdàbíyà ti rẹ́dì láti fàjà pẹ̀lú yín ẹ̀yin ní kẹ́ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ kẹ́rọ sùúrù táwọn ti ní bọ̀ láti ọdún yìí tẹ́ ti fi ọ̀bọ lọ wọn ẹ yára ṣe sùúrù yìí tọ́nù tí yín ní láti ṣe sùúrù ẹ bá lẹ̀ ní ṣe sùúrù ẹ̀gbọ́n tẹ́ ẹ̀gbọ́n rí láyé yín bàbá onílé rẹpẹtẹ yìí kí ni ìgbìyànjú yín láti jẹ́ pé kí lè Sheikh Adamu tòrò tí ìbá ti ṣe pé àkóúnjẹ yín òun lè protect àkóúnjẹ kí lè jẹ kí làwọn ọmọ yóò jẹ òun lè protect ẹ̀yin èèyàn burúkú yìí. mo ti gbọ́ story kan pé wọ́n sọ pé Sheikh Sauban rahimahullah pé nígbà tí mọ́mí wọn kú wọn àgbà kí wọ́n gbé wọn náà gba Markaz ẹ̀yin àgbàlagbà yí ẹ̀dẹ̀ wà ń bẹ̀ kí ni àtúnṣe tẹ́ ẹ ṣe sí lọ́dún yẹn ṣẹ̀bẹ́yìn náà sọ̀pọ̀tì pé kó mọ̀ wọlé ni kọ́ mọ̀ jẹ́ kó gbé wọlé táwọn yẹn fún wa kírun sí wọn lára ní outside gate Markaz ẹ mọ̀ sí mi gbọ́ mi ò fẹ́ yájú Sheikh Sauban o bọ̀ mo sọ fáwọn tó sọ story yẹn fún mi pé wàláì Sheikh Sauban wọn tutù ni kò sí bá bẹ́ẹ̀ tó lè bá mi dẹ́rù ẹ̀ wò kò sí bá bá ẹ tó lè bá mi dẹ́rù ẹ̀ wò ìwọ bàbá òun lé rẹpẹtẹ ṣé wọn náà lè gbàrú ẹ̀ ní orí igun bàbá yín ṣó lè gbàrú ẹ̀ ṣèbẹ́yìn náà wà náà gbà ń gbẹ lọ́dún yẹn kí ló tẹ̀yìn ò dá sí kẹṣẹ̀ tó yẹ kẹṣẹ̀ ẹ máa kẹnubọ̀lẹ̀ káàkiri máa ṣàbòsí alábòsí òsì òun náà ni ò jẹ́ wọn gúrò gbogbo àwọn ẹgbẹ́ yín ló ti lọ tán náà ń ṣe nǹkan rí gbogbo ń tẹ́lẹ̀ ṣe náà gbogbo nǹkan lẹ há sórí tán ẹ̀ abẹ́rù Ọlọ́run ìran dọ̀rọ̀dán
so ẹni tó ní ká má gbé òkú mọ́mí 6 àwọn bá wọnú mọ́ríkàsì yẹn tí mọ́mí tí wọ́n bá wá kú àwọn wà gbé wá. Who does that? a sọ pé bàbá yẹn ẹ̀yin èèyàn burúkú tẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn iná lẹ́ ń dá wàhálà lẹ̀ ẹni bí ní gbogbo yín ẹ̀ ní bọ́ọ̀lù dáadáa àfi tẹ́ bá tún mákẹ́ tó kú ìwé náà lẹ́ lọ sórí prógrámù rílùwà lọ́jọ́ sí ẹ ṣe ó wá kí nìkan ó wá pè mí wà láìfàlà náà tù láì alàlìkà sí bàtà ló bí lẹ́jọ́ fò tẹ́ ń rò ló bí lẹ́jọ́ fò tẹ́ ń rò Jackman tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè tún nǹkan ṣe ọ̀rọ̀ ó tún farabalẹ̀ sọ̀rọ̀ Jackman náà ò rí báyìí tẹ́lẹ̀ náà ṣebí tó náà bá bọ́ta tẹ́lẹ̀ àti máa ṣépè àti máa ṣe kínní èèyàn tó tún nǹkan ṣe ẹ̀yìn tó dúró sí lábẹ́nú àwọn tó ń bẹ̀bẹ̀ àwọn àgbáyà òsì alábùkù get out ẹ̀ ń ṣèyàn rí.